àwa tí à ń gbé lóyìnbó lọ̀rọ̀ yìí kàn jù àmọ́ ìtẹ́ ẹ bá lẹ́bí ńlé náà mo rò pé ẹnì kankan tó bá ń rí tọ́rọ́ kọ́bọ̀ gbà lọ́wọ́ aráàlú òyìnbó kò ní gbàdúrà kan gbé ẹbí ẹ̀ wálé ibẹ̀ náà láti tún rí àwọn kan tí wọ́n ń dunnú wípé ọlọ́run ló mú ọkọ máa kó wọn bọ̀ ńlé ṣe rí àìlọ́pọlọ àìnílàákàì àìgbọ́ ọ̀rọ̀ yìí ó pa àwa Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n bí tó jẹ́ pé wọ́n kàn pé lọ́mọ Yorùbá ni àti gbọ́ Yorùbá ẹ̀ ó lágbára gan ẹ jẹ́ kí n sáré fún yín God bless you ẹ jẹ́ kí n sáré fún yín ní nǹkan kan tí oníkálukú wá ní láti ṣe ó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o ẹ mọ̀ páàrẹ̀ I always come nǹkan tẹ́mi bá dẹ̀ mọ̀ ni máa sọ fún yín ilẹ̀ dẹ̀ ti ta díẹ̀ táwọn náà ti wà ń lò yìí ṣẹ́rí alákọ̀ọ́kọ́ ẹ má jẹ́ kẹ́ni bọ̀dì bóbó yín ọ̀pọ̀lọpọ̀ ò sí nínú Amẹ́ríkà yìí wọ́n dẹ̀ ń bá wa gbẹnu sí nǹkan tí ò ṣẹlẹ̀ wọ́n gbẹnu sọ̀rọ̀ tó jẹ́ pé ó ṣe kórí bẹ́ẹ̀ at the same time àwọn nǹkan tí mo fẹ́ kí ẹ ṣe ẹ̀ fáwọn èèyàn yín alákọ̀ọ́kọ́ kò ń ṣe dandan kó o mú passport ẹ rìn o lè ṣe photocopy passport American passport ẹ kó o mú dání kó wà nínú fóònù ẹ tó bá da ẹ dúró ìyẹn lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì o lè fún wọn ní social security ẹ ṣẹ́rí àwọn tó ń gbéyàn wálé tó ń grab èèyàn títì yìí wọ́n ń ṣòkònú o they are trained officer wọ́n ti wà well trained they have a system tó yẹ kó lè má ju báyìí lọ lọ́wọ́ wọn tó o bá ti fún wọn tó bá da ẹ dúró lọ́kàn fojú wípé lè àjòjì ni wọ́n lè da ẹ dúró kọ́kọ́ ní ok can I have your social security number ó lè jẹ́ 6 digit náà máa béèrè ọkàn béèrè 4 digit tó bá ti gbá sí á sọ bó ṣe wọ̀lú yìí ẹ̀yin ẹ bá mi pé kíní ìkiri ó important à ní sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí lọ á sọ bó ṣe wọ̀lú yìí fún wọn ìwọ tó gbé visiting visa wọlé nígbà tó wọlé wọ́n lu 3 months fún ẹ o lo ọdún 10 nínú ìlú o dẹ̀ tí ì kúrò ń bẹ̀ expect pé tó bá mọ ẹ̀ o lọ́lé ẹ̀sìn lé ní ìwọ tó gba róòdù wọlé tó tẹ̀ wá gba visa wọlé tó yẹ kó gbàlú kan cross tó wọlé tó bá ti lo ẹmú òun lọ́lé kí n tó wá wọ̀nà àwọn èèyàn bí tó yẹ kẹ́ máa rìn sí tó bá ti lo ẹmú òun lọ́lé ìwọ tó jẹ́ pé wọ́n ṣe kí ni wọ́n invite ọ̀mí ẹbí ẹ̀ invite ẹ gí bí visiting náà ló invite ẹ pé kò kàn wá ojú tẹ́pa wọ́n máa gbé ẹ lọ́lé ṣé ẹ náà ti pé mo sọ̀rọ̀ kan gbà kan tí mo ní ẹni tó bá ní kẹ́ máa wá lu òyìnbó ẹ má dá lóhùn máa wá sọ̀dí fún yín ìwọ tó bá wá fẹ́ wá mi ní dárúkọ ẹ jẹ́ kí adarí pọ́n yìí kókó lórí oyè kó tó gbé ẹnu sí ọ̀rọ̀ lóyìnbó sí kó tó ganu sí ìwọ tó bá jẹ́ pé ó ń ṣe visa lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti mọ̀ pé kò ń ṣe visa tó yẹ pé tó bá ti wọlé oníwèé my brother and sister my advice ni kẹ́ withdraw ẹ̀ dáadáa kọ́ máa fi kún un bẹ́ẹ̀ mo fọlọ́ bẹ́yìn it's wasting of money tẹ́ bá wá lọ́wọ́ yìí but wọ́n sọ fáwọn èèyàn wọn gbọ́ nígbà tó gbẹ̀yìn kọ́kọ́ wìn wá mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣẹ́rí our president in the United States is Mr. Awariko talk and do irú president tí ó jẹ́ talk and do yìí this is the kind of president I need ní Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ mọ̀ when they say talk and do nǹkan tó sọ táwọn èèyàn campaign tó make fún wọn ó wà lára number 1 action rẹ̀ wípé tó bá ti wọlé ó máa láwọn tí ò níwèé kúrò nílùú in short ó fẹ́ lé gbogbo wa Ọlọ́run kan gbà fún ni náà ṣe kọ́ ó lóun máa lé àwọn tí ò níwèé kúrò nílùú bọ̀tẹ́ wá fẹ́ gbọ́ ṣẹ́rí gbogbo àwọn tó ń lé kúrò nílùú yìí àwọn pípò yóò lè ṣiṣẹ́ o à ń ṣiṣẹ́ nọ́ọ̀sì ni o à ń ṣiṣẹ́ dókítà ni o à ń ṣe iṣẹ́ ìṣọ́ránsì ni o à ń ṣe ọlọ́pàá ni o à ń ṣe ọlọ́dẹ ni o à ń ṣe àmì ni o military officer ni o àwọn foreigner ló ṣe jù because wọ́n ya ọ̀lẹ all they want is money ẹ bá mi ṣe ẹ̀ wọ́n á fẹ́ fi eléyìí wọ́n nu gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ wà lórí bí and let me tell you something this is not about only Nigeria it's all over the world tó ń wọlé ìkọ́ mo ní pé àwọn kan wọn wo kíní yẹn dáadáa tó bá jẹ́ Ghana ni wọ́n máa mú ẹ Sierra Leone ni ẹ o Caribbean ni ẹ o Saudi ni ẹ o kíní kan ní tó o bá ti fi lè jọmọ ìlú wọn ẹnìkan tó ń lè tí wọn lè lé padà òun náà bí ẹlú àwọn Canada yẹn torí àjọṣe àbọ̀dà 8 hours ní bá gbé mọ́tò mi sìn tí bá drive máa débẹ̀ within 7-8 hours so ẹ má jẹ́ ká rí pé Donald Trump is a bad person nǹkan tó campaign lé lórí wọn ò fẹ́ wa ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa ló wà ń bíbà tó ti fi orúkọ Ghana Nigeria kò Cameroon Sierra Leone wọ́n ti bà orúkọ wa jẹ́ níbí ó lẹ́sẹ̀ máa rí ọ̀pọ̀lọpọ̀ tó bá wá sí Nàìjíríà tó yẹ pé bóyá ìwé tó ń ní wọ́n fún 5 years visa wọ́n á lo ọdún kan wọ́n á padà wọ́n á wá ṣojú wọ́n á tún sá padà sílé thank you brother mi ẹ̀mi ò fẹ́ di àrífẹ́ tìkínní ni ẹ má gbọ́ mi wọ́n máa lọ mórí gbogbo yín gbogbo ẹ̀yìn tẹ́ǹkì mi ni mo rí wọ́n máa wá síbí bóyá 5 years náà fún wọn wọn ò rẹ́dì láti dóòlù yìí bọ̀ wọ́n máa lo ọdún kan wọ́n á wá ṣe odù gbogbo ilẹ̀ mọ̀ọ́kọ́ tí mo mì wọ́n á sá padà sílé ìwọ̀n àwọn lè máa rí tẹ́ pé tó bá dé tẹ́ bá máa rí tẹ́ máa lọ rà báyìí ẹgbẹ́ tó bá máa lé wọ́n lè ní 1.2 billion náírà lé yẹn ìwọ tó wá wà l'Amẹ́ríkà tó ti lo ọdún 10 wọ́n máa wò pé báwo ló ṣe ṣe àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ pé tó bá fojú wo káàdì ẹ̀ lásán báyìí láwọn boys not train tó bá wo káàdì ẹ̀ lásán báyìí wọ́n ti mọ gbogbo 12 to 16 digit ẹ̀ wọ́n ti mọ̀ 16 digit ẹ̀ wọ́n ti mọ̀ lórí wọ́n máa gbé sórí wọ́n ní system tó ń gbélé ọ̀nà ọ̀dà tó ń fi ní lé wa nílùú ẹjọ́ ẹ sọ fún mi ẹ bá love and like and share this ọ̀nà ọ̀dà tó ń fi ní sọ pé kó máa lé wa this is not about only Nigerians o it's all over ò bá jẹ́ ọmọ Saudi ni ẹ tó ò bá ti wọlé bó ṣe fẹ́ àgàgà àwọn tó ń fò wọlé yẹn tó máa láwọn borí omi àwọn gba Morocco wọn from Morocco wọn já sí Libya from Libya wọn já sí kinní kan wọn ṣàjà títí wọn gbàbí kan títí tó fi wọ bí irú àwọn èèyàn tó bá tẹ̀ mú ẹ máa yí òfin anybody sẹ́wọ̀n tó bá ti náwó mú láàrin ọ̀sẹ̀ kan tó bá ti wọ́n dájú ẹ̀ nìyẹn mi ò lè máa rìn ní títì kan dá mi dúró tó bá ti dá mi dúró wọ́n bá ti béèrè èèyàn ní tó ò bá ní nǹkan ní kọ̀rọ̀ kí ló fẹ́ sá fún ọlọ́pàá tó bá wá kan ilẹ̀kùn mi sìn máa dá wọn lóhùn bẹ́ẹ̀ ni máa ṣílẹ̀kùn máa dá wọn lóhùn so wọ́n ti fi kíni àwọn ti fi bú àwárí ẹ̀yin kan tó bá yẹ pé wọ́n ẹbí yín ló fáìlì fún ẹ tó fi wọlé ò ní láti panic ìwọ tó bá wọ̀lú yìí tó fẹ́ àwọn ọmọ ìlú wọn ò ní láti panic ẹ má jẹ́ káwọn èèyàn máa sọ nǹkan tó mọ̀ nǹkan tẹ́mi mọ̀ ni mo sọ fún yìí tó lè jẹ́ pé confam ni tó ti yé yín they are not just coming out and pick anybody wọn ò wá kunlẹ̀kùnlé mo wo sóyè kó ní wọ́n ti kọlẹ̀kùnlé náà pick èèyàn kò jọ
it's an embarrassment kọ́lọ́pàá kan wà kọlẹ̀kùn láìjẹ́ pé ó ní nǹkan kan tó ti rí mẹ́ kàn ní wà kọlẹ̀kùn nílé ẹ̀ àwọn kókó yé tán dìbò fún àná lẹ́jù ó ti yé rẹ́kọ̀dù náà máa fi ń múyàn tí mo bá fún tí ọlọ́pàá bá dá mi dúró sí i tó bá béèrè last 4 digits mi or 6 digits of my social security tí bá ti fún wọn báyìí tó bá ti gbà sí wọn máa mọ bí ṣe wọlé ẹgbàgbé wọn mọ̀ pé lè àwọn làwọn fún níwèé tó fi wọlé kì í ṣe pé tí wọ́n bẹ̀bẹ̀ wọ́n fún níwèé all the way from Nigeria pé máa bọ̀ wá gbèlú wa ni tó dẹ̀ yẹ pé láàárín oṣù kan sóṣù méjì ó ti gba green card wọ́n tún wá fún ẹ́ táwọn fẹ́ fi yẹ̀ ẹ́ wò àìmọye tó gba green card tó jẹ́ pé wọ́n win ní lọ́tù wọlé tó yẹ pé wọ́n ti dèrò Nàìjíríà padà ìtura náà ṣe fún yín ní long rope láti lo bí ọdún 5 wọ́n fún ẹ lọ́dún 5 wọ́n fẹ́ worú wa wọ́n fẹ́ wo kó tó máa perform ọdún 5 yẹn wọ́n ló kó ń ṣe òun dọ̀jẹ̀ níjà sí yù wọ́n rí wa èèyàn mi àwọn a ní láti ní sùúrù sọ̀rọ̀ ọdún 5 tó fún ẹ wọ́n fẹ́ fi worú iṣẹ́ tó ń ṣe lè tó fẹ́ di liability ni sí wa lọ́wọ́ àbúkọ̀ máa gbàwé ó kàn fẹ́ dúró I'm talking from experience níjẹ́ mi mọ̀ ní iṣẹ́ tí mo dẹ̀ mọ́ pa ìdáda ni so ẹ má jẹ́ kẹ́ni kọ́kọ́ wá enlighten yín pé this ọkàn gbẹ̀yàn wọ́n ń wọlé gbé anybody ẹ má jẹ́ ká porúkọ jìmánà jẹ́ èmi ò ṣe mi ìdìbò fún but this man is the president they call talk and do gbogbo anybody ó kàn máa sáà báyìí ni wọ́n ti kọ́lẹ̀ ó ti mọ̀ gbẹ̀ ó kàn buwọ́lù ni kò sí wèrè but ìwọ tó o bá mọ̀ ìpè ìwé ẹ oníkele avoid barbershop for now ní ìbá business jẹ́ o ẹ̀yọ́ ní barbershop alẹ́ nítorí ẹlòmíì orí wọn ò nọ́lé nǹkan míì náà máa wá sọ tó o bá wà ní anywhere in America tó jọmọ Nàìjíríà tó mọ̀ pé ìwé oníkele avoid barbershop number 1 avoid the African market number 2 even tó bá fẹ́ lọ sí store gan má wàá lọ sí store ní ọwọ́ àárọ̀ sọ́wọ́ ọ̀sán tó bá máa lọ store jẹ́ kílẹ̀ ṣú tó bá kan dandan kó o fẹ́ jáde lọ store jẹ́ kílẹ̀ ṣú kó lọ bẹ̀ number 3 tó mọ̀ pé ìwé oníkele mọ́tò tó bá ń drive make sure pé owó iná obìnrin make sure kó lọ wo brake light inú ẹ gbogbo nǹkan tó lè mú ọ̀dá yín dúró lèmi sọ yìí o wo brake light inú ẹ lẹ́yìn bóyá yàwó àbíkíní ẹni kó bọ́ bẹ̀ tẹ brake light kó wo pé ṣe gbogbo ẹ dúró ọlọ́pàá Amẹ́ríkà wọn kò stop èèyàn ní à o ibi tó bá fẹ́ trafficate sí make sure pé ibi tó ń lọ yẹn trafficate síbẹ̀ make sure pé tó bá gbé left ló lọ make sure pé trafficate left tó bá bá lẹ́yìn tó bá trafficate ó lè ti torí ẹ̀ pulẹ̀ tó bá pulẹ̀ from there á mọ̀ wípé oníkele tó bá kọ́ ọkọ̀ lé ní ma'am how you doing sir bóyá èmi lórí nínú kíní ọlọ́pàá pull ọlọ́pàá tẹ́ ẹ̀ máa mọ̀ kẹ́ mọ̀ lẹ́ni how you doing sir how are you do you know the reason why I pull you over tó bá ti ní no and okay I pull you over because your tail light is what òṣìṣẹ́ ọmọ ní tail light òṣìṣẹ́ ọkọ ni I pull you over because you run the red light ọkọ ni I pull you over because you trafficate tó kàn yanni tó bá ti wá gba license tó bá gba sí báyìí tó rí pé ọkọ lò ní mọ́tò àgbà ìdí ẹ̀ ajàmórí yín àgbà ìdí àwọ̀ ìdí ẹ̀ lọ́wọ́ tó bá ti gba ìdí ẹ̀ tó rí pé license wà lórí ẹ̀jẹ̀ bóyá ọkọ̀ lọ́ ṣe kéńjé níbi kọ́kọ́ lóní kéńjé ìdí lọ́wọ́ tó rí pé ìdí ẹ̀ àti social security kò match báyìí ọmọ ìyá mi efele ilé ti yá nìyẹn talk and do Mr. talk and do ẹ bá ti fẹ́ pé ẹ bá ti ní Mr. talk and do gbogbo èèyàn ló mọ̀ ó kàn lè má gbogbo alágbàdo pé kí ìjọba àlú yìí má lè wà bọ́ tó o bá ti níwèé lọ́wọ́ tá a wà yìí brother and sister mi má lọ síbi tí o bá wọ̀ o ẹjẹ́ tó fẹ́lẹ́ ikun pati tó bá mọ̀ wípé pati tí mo ń lọ yìí tọ́gbọ̀n bá ti ní o má lọ tí wẹ́ ò pé má wulẹ̀ lọ wọ́n ti sọ Amẹ́ríkà ti di London ọ̀sẹ̀ pé London ti ṣe ògbélé ibi àmà ya gèlè ni tí n bá lọ wọ agbádá kan tí mi ìbá mọ̀ wọ̀ tí n bá rìn títì lásán tọkọ̀ ní mi pé agbádá ni mo wọ̀ tí mo ń drive ó lè ti torí ẹ̀ pú rẹ iṣẹ́ yóò dẹ̀ tún ṣe pọ́lọ́pàá ẹ wá jẹ́ ìṣàṣírí kan fún yín wọ́n ti mú iṣẹ́ yẹn mọ́ ọlọ́pàá lọ́wọ́ bọ̀ ọlọ́pàá nǹkan tó máa gbà ní pé tọ́lọ́pàá bá ti púlẹ̀ torí pé nǹkan ò dá afẹ́ immigration lọ́wọ́ kò ní nǹkan tó fẹ́ ṣe akọ́kọ́ pé bákọ̀ tó bá rí pé tó bí méjì bí mẹ́ta bí kọ́sẹ́lì fẹ́ ṣe wèrè fún apè bákọ̀ ṣé ẹni tí mo bá sọ̀rọ̀ ìṣúná ṣe ògbọ́n nǹkan tá à ń sọ ni mi understand nǹkan lẹ́yìn sọ wọ́n tún sọ pé can you help me with visa ẹ máa gbà mí kẹ́ you cannot ó dà ìbò tètè wọ show yóò kàn bọ́ sórí ẹni so let me tell you something tó bá gba visa lómi àlọ́ tó bá gba visa America ó máa padà wálé o oṣòwò náà ni o ṣe ń pẹ́ bí 4 months ago sí 5 months mo sọ̀rọ̀ yẹn àbí 6 months bí a kò tí tó bẹ́ẹ̀ bọ̀ lọ́wọ́ yìí tó o bá gba visa America oṣòwò náà ni o lọ fi owó ẹ̀ ṣe business right now bí ṣe sọ yìí ó dẹ̀ tún béèrè lọ́mi pé can you help me with visa sódà kó o ta ní kó tọ̀ ọ̀nà ẹ̀kọ́ débi báyìí kan dẹ́ ẹ padà àti pé bàbá tó wà bẹ́ẹ̀ yìí talk and do ni ó lóun ò fẹ́yàn kankan nílùú òun and now ìwọ tún béèrè okay so let's please mo bẹ fọlọ́n bẹ lọ fi owó ẹ̀ ṣe business let me repeat it God bless you for your down pé I just joined the right show right now I understand brother mi ọ̀rọ̀ tí mo sọ jẹ́ reframe ẹ̀ fún ẹ tó bá wò kọ́ ìwé ìgbélu kọ́ tí mo kọ́ bẹ̀ ọ̀gbẹ́ni tó wà lórí oyè tó joyè ní ọdún yìí tó bọ́ sórí àléfà ní January ó sọ fún anybody pé tó o bá ti ní ìwé ìgbélu you are going home gàbádájá ó bá lọ́dún mẹ́wàá bí tí ìwé ò bá ti ní kélé you are going àwọn sísà tó jẹ́ big sister mi ló wà lórí ibi náà tọmọ nǹkan tí mò ń sọ mo rí àbúrò mi alápò ajá ṣàkí àmórí yín mi fẹ́ jẹ́ kí ọ̀rẹ́ ẹjọ́ tó lọ́n not just because pé ọlọ́pàá kan ń bọ́ wọn wá ń lọ́yàn mú gbogbo ṣóòdì mi náà ti wò kí tó sọ̀rọ̀ ẹ wọn wọnú ilé yẹn ọlọ́pàá Amẹ́ríkà ò ṣe bẹ́ẹ̀ àti pé ọlọ́pàá kọ́ ló ń dáyàn padà sílé àwọn immigration ló ń ṣiṣẹ́ yẹn immigration tó tún ṣe gan kò sí àdán dúró bọ́dà wọn náà tán rán síta tó bá ti rí ẹ wọ́n lè fi lùkẹ́ wẹ́ pé eléyìí òṣèlú olúwa àìmọye ọmọ Amẹ́ríkà gangan tó máa dá dúró tọ́jọ́ Nàìjà tó ti yẹ yín ẹjọ́ tó lọ́n ẹjọ́ mo fọlọ́ bẹ̀yìn anybody tí ó bá ní visa Amẹ́ríkà lọ́wọ́ tó bá wù yín kẹ́ ní ààrẹ ẹ mọ̀ pé mi ò ní sọ̀rọ̀ kí ni mi ní kí n sọ pé mi ì sọmọ́ excuse me ṣé tó bá gbé ìwé visa yẹn sátẹ́nì tí o ṣe pé visa lásán ló gbà àbí tó bá gbé wá fẹ́ ṣe business tó lè mọ kó máa padà àbí tó bá gbé ẹbí ẹ bóyá mi ṣe wà yẹn sí bóyá mo fẹ́ mú àbúrò mi wá tó yẹ pé mo fáìlì fún tó bá fún ẹ visa you can come but tó bá gbé ọkọ̀ ní sàrà visa ló lọ tò ló ló ń bọ̀ lamẹ́ríkà lọ́wọ́ bàbá yìí kí la wà yìí ná 20 25 26 27 28 29 ó di 2030 ọdún mẹ́rin ó ní kẹsẹ̀ máa lọ plan
sórí àwọn IC ló mú yàn. God bless you Kẹ́hìndé. Iṣẹ́ ti di pé mo máa ń sọ fún yín pé tá a bá ti ń ṣe show àwa tá a bá fara balẹ̀ àjọ máa ṣe ni. A bá ti ń ṣe show mo ti make point yẹn, mo ti make point Adédèjì. Visa yẹn ó gbọ́dọ̀ jẹ́ visa tó yẹ pé ẹbí ẹ tó invite ẹ wá, tó o bá wá má ní lọ́kàn kó fẹ́ dúró pẹ́. Bóyá oṣù mẹ́ta náà fún ẹ o, tó bá ti di ẹnu ọ̀nà, tó bá fún ẹ ní ẹtú ṣàlàyé lé fún ẹ, tó bá fún ẹ ní visa ọdún kan ní Nàìjíríà tó yẹ pé ọdún kan ló gbé dání, ọmọba tó o bá wọ bí kò garanti kó máa fún ẹ lóṣù mẹ́ta o. Tó o bá pàdé wèrè míì á lò fún ẹ lọ́sẹ̀ méjì, á kàn lù fún ẹ pé 2 weeks. Abiyan gbọ́dọ̀ bá wọlé ọ̀nà wá ní ṣẹ́rí a lot of wa máa ṣe mistake lórí visa. Èmi ò ṣe immigration o, but experience tí a ti ní àti nǹkan tá a ti gbọ́ lọ́nà tó wà bí mo fi sọ̀rọ̀. Tó bá fẹ́ wọ ẹnu ọ̀nà, tó bá dé lẹ́nu ọ̀nà, tó bá first time lẹ́nu ọ̀nà, kó máa bá wọn table báyìí. Exactly bó ní Nàìjíríà náà wọ́n bá béèrè question lọ́wọ́ pé ta ló lọ bá rẹ̀ Almaroof. Okay, báwo lè jẹ́ ẹbí ẹni? Okay, ọ̀sẹ̀ mélòó ló fẹ́ lò? Tó bá yẹ pé wọ́n fún ẹ ní visa ọdún kan, brother mi, tó bá ní okay, I probably use like 6 or 8 months, ọmọba ọ̀sẹ̀ kan ló máa lù fún ẹ. Tó bá tún wá ní lucky nìyẹn o. Tó bá fẹ́ ṣèkà fún ẹ lu 3 days fún ẹ. 3 days ẹ fẹ́ kó wọlé, ó tún jáde ni ló lù fún ẹ. But wọn ò ní lé ẹ mú, ó kàn lè hide ni o. Àbí o lè run ni o lè hide. Àbí báwo ni ẹ máa sọ náà? Either way you can run, you cannot hide. You can hide, you cannot run. Méjèèjì náà máa ń lò. Ẹ máa ń láti fi ara balẹ̀. But tó bá gbé orí sára visa yín brother mi, mo mọ̀ bá nǹkan àwọn ọlọ́pàá dúdú kan ti ń bọ̀ wá kọ́mẹ́ntì o, wọ́n máa bú mi. Ipe you don't know what you are talking about. Ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ lọ́dọ̀ tèmi tẹ́ ẹ bá mú ọ̀rọ̀ yẹn dání, ẹ máa padà sọ pé ààrẹ sọ fún mi. Wọ́n ní wọlé port. Àdúrà tí mò ń gbà ni pé kíkiní yìí máa ẹ mọ̀ kó ń gbóná báyìí. Ó lè padà wá tutù. Àwọn people yìí wọ́n tutù. Ṣé ẹ fẹ́ gbọ́ àṣírí? Nítorí máa yí ṣe síta ni. Mo gbọ́ wọ́n ní ayé Obama gan, wọ́n deport èèyàn ju ayé anybody lọ. But nítorí pé máa yí òun ní jáòjà lòun Mr. Tokando ni. Tó bá ti sọ máa ṣe nìyẹn. Tó bá sọ pé àtẹ́ńtò já citizen o, àtò citizen o, ẹ lọ, ó máa ṣẹlẹ̀ o. Ó ti yé yín. Ìwọ tó bá wá rí pé wọ́n tó bá mo gbọ́ tó bí nìkan sọ pé òun gba láṣẹ wọ́n revoke definitely ó ti ṣe nǹkan òun gba green card wọ́n revoke green card òun ó ti ṣe nǹkan tí ò dáa nìyẹn. Ẹ máa rí àwọn olójú ẹ máa rí àwọn ọmọ wa wọ́n máa wá bí kàkà kan fọwọ́ lọ́wọ́ oníkálukú wá sí àti ṣiṣẹ́ ẹlòmíì wà nílé ní ẹlòmíì sì bóyá ó sùn lọ́wọ́ 12 o'clock ló máa wọṣẹ́ 11 máa dìde eré lẹ́sẹ̀ irú wọn náà nílùú. Àwọn ọkọ ẹ̀ ní ìwọ́kọ́ ṣiṣẹ́ wọn á gbọ́ síta wọn á máa ṣe odù. Ẹ máa wá wí pé ẹdun náà ṣé ìlú òyìnbó kọ́lá rẹ̀ Almaroof náà ní kò ní ju lẹ́kọ̀ọ́ àbí méjì lọ wọ́n ní ilé tó ní kan kò sí tó wọ́n ti 500,000 bẹ́ẹ̀. Ẹ wá rí ẹnìkan tó ṣẹ̀ lọ akọ̀lẹ́ òrà lẹ́kọ̀ọ́ ní Lẹ́kì 1.2 million alóòrà lẹ́kọ̀ọ́ ní Banana Island 2 billion 1.2 billion alóòrà kan ní Banana Island 4 billion alóòrà kan ní Lẹ́kì Peninsula kìnnìkan alóòrà kìnnìkan Ìkẹjà phase 2 kìnnìkan ẹ wá máa rí now lẹ́yìn bá wà rí ẹ máa pé yeah I must go to that country ọmọ ìyá mi tó bá ti lérò gbogbo ìtò orí yẹn flashy lásán ni o but guess what ìjọ tó bá ti mú ìjọba Nàìjíríà àti Amẹ́ríkà wọ́n ti ṣe kíni wọ́n ti collabo ìjọ tó bá mú tó gbogbo tó ní ọmọ àgbà ṣé mi tó yẹ pé mo faṣẹ́ wà nínú rẹ́kọ̀dù pé mo ń faṣẹ́ mi ni ìmáà nílé kan ìjọba máa lóun fẹ́ wá gbà lọ́mì àbí mo ní Nàìjíríà àbí mo ní bì ẹ jẹ́ ká fi ọpọlọ ṣe because Adams ọ̀pọ̀lọpọ̀ wọn mọ kíní everybody tó wò pé I just want to do show mo fẹ́ ṣe show ẹ jẹ́ kí mi náà sọ lórí immigration mo máa bọ́ta ẹnu mi dẹ̀ sọ lórí immigration tó sọ dáadáa but o nídìí láti máa gbé pálí ẹni because o lè sọnù fọ́tò ẹ lélẹ̀ all you need is your data page okay ìwọ mi tún wà pé o tẹ̀ tí ní citizen ẹ lọ green card lóṣù ní just take the picture nọ́mbà kan wà nínú green card ẹ̀ kíní kan tó bá ti rí nọ́mbà yẹn tó bá ti gbà sí òsì kó jẹ́ bó ṣe rí nígbà tó wọlé o bá ti wá tóbi gẹ̀rẹ̀jẹ̀ báyìí wọ́n mọ nǹkan tó máa ń wò wọ́n máa mọ̀ pé wọ́n ni wọ́n dẹ̀ máa gbà sí tó bá ti gbà sí wọn fi ẹlẹ̀ sorry ló máa gbà you can't do nothing o lè ṣe nada wàláì o lè ṣe nada so but you have to avoid some certain thing stop going to store ẹ má máa lọ sí store lójúmọmọ iṣẹ́ wọn àárọ̀ títí di bí aago 4 náà máa fi ń ṣe tó o bá fẹ́ ra nǹkan tó mọ̀ ìgbà yóò bí o ṣáà nípa ìyàwó ẹ tó dẹ̀ mọ̀ pé ìwé ẹ̀yẹ oníkélẹ̀ alájà for you no alájà sọ̀rọ̀ mi mú ká ní alájà only alájà before now they profile me to telling me he will report me and I can prove my citizenship yeah you are right tọ́ba put you over you can prove your citizenship bad at everything thank you sister mi thank you ṣẹ́rí àwọn èèyàn tó bá fẹ́ gbọ́ tọrọ they will come here tó bá jẹ́ àtọ̀ wà lamẹ́ríkà ṣẹ́rí kíní gangan àwọn tó wà lamẹ́ríkà ló bá wí bọ̀ ìwọ tó bá lẹ́bí lamẹ́ríkà post ẹ̀ àní mo tún rí bìkọ́ tìkan yẹn ó kọ́mẹ̀tì lábẹ́ ni mo pẹ́ àwọn èèyàn máa wà bíta gan o ó ní ẹjẹ́ kó máa dá ọgbọ́n padà tẹ́ bá dẹ̀ wẹ́ni tá à ń sọ yìí ó lè jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tó wà lọ́hùn tí ò tí ì ní ìwé fún lówó lóde mi náà rí oníjọ́ tí bọ́dọ̀ ti wá ń lo ìbò kò ṣe kankan fún nǹkan dá padà 13 years ago ok kọ́tà alájà sọ ní 13 years ago ni alájà inú mi dùn yí pé àdúgbò kan náà lájọ ń gbé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ń sọ̀rọ̀ wọ́n máa ń rò pé àròkọ ọ̀rọ̀ lèèyàn sọ ẹ àpọ́jì láti máa lọ sí store lójúmọmọ o lè lọ sọ́ọ̀bì táìmù yìí ṣẹ́tìrì bíi 7 la wà ń sìn o lè lọ owó ọ̀rọ̀ lè ra nǹkan tó fẹ́ rà tó bá dẹ̀ tún rìn don't be panic mo ti sọ kí nìyẹn rí níjọ́ show mi kan mo wà nínú train àwa ṣe check in nínú train mo rí àwọn Africa mo rí pọ́ tètè dé mo ti ẹ mọ̀ bọ́ ṣe kọ́ àbí train téèyàn ti jẹ mo ti rí ní ojú ẹ̀ pé ẹ̀rù bà bó ṣe rí àwọn bíi 4 ẹ̀rù bà kókò rí wa papọ̀ wọnú train tó dẹ̀ pé iṣẹ́ táwa ń ṣiṣẹ́ nínú train ni nítorí àwọn wèrè yẹn ó dẹ̀ bẹ̀rù ẹ̀rù bà wọ́n mo jáde mo wá sọ̀rọ̀ lórí kíní pé tẹ́ bá ti rí mi wá mọ̀ bí Nàìjíríà ni wọ́n o àbí kíní kan wá ní tẹ́ bá ti rí tẹ́ bá ti rí ọlọ́pàá àbáwọn kan tó jọmọ́ bíi force ẹ má panic your panic yẹn gbogbo ló máa kó báyìí tó bá ń drive lọ títí sí wàláì tó bá ń drive mọ́tò lọ tọ́lọ́pàá bá wà lẹ́gbẹ̀ẹ́ tó bá rí ẹ tó ń gbọ̀n ọlọ́pàá tí ò ṣe immigration o ọlọ́pàá yẹn kò wí pé àwọn traffic náà wà fún kọ́kọ́ mu traffic ni ó ní mo ṣe fún wọn ní mo ṣe distinguish nǹkan tó wà nínú ọlọ́pàá nílùú òyìnbó yìí ó pọ̀
it's not our own Nigeria tó yẹ pé ọlọ́pàá kan náà la ní ọlọ́pàá tá a ní ní Amẹ́ríkà tí n bá bẹ̀rẹ̀ sí ní kàyé tẹ̀mí mọ̀ máa kà tó méje fún yín ọlọ́pàá Amẹ́ríkà wọ́n ṣiṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní campus police wọ́n ní city police wọ́n ní university police èyí náà ni yes wọ́n ní park police tó ti yẹ yín wọ́n ní ọlọ́pàá tó jẹ́ pé special police wọ́n láwọn ọlọ́pàá tó jẹ́ pé ẹ lè rí wọn bomi ju inú ibi tí government building bá wà wọn ní kọjá bẹ̀ ẹ máa rí metro police ẹ máa rí transit police yẹn àwọn yẹn nǹkan tó bá jọmọ́ train náà máa ṣe ẹ ní ìṣẹ̀lẹ̀ nǹkan oníṣẹ̀lẹ̀ sì kẹ́kọ̀ọ́ pé ọlọ́pàá kan ọlọ́pàá tẹ bá pé ibi tẹ bá wà ìdẹ́bà ti dárúkọ ibẹ̀ náà máa ti dá yín lò but a lot of people wọn ọmọ yàtọ̀ nínú èèyàn ṣe ọlọ́pàá ó ṣe security ó ṣe special police ó ṣe transit police àwọn air force wọn níṣẹ́ wọn nǹkan oníṣẹ̀lẹ̀ kó nítorí pé bàbá ẹ̀ jẹ́ air force nísìn air force ọlọ́pàá máa púùlù ẹ̀ tó bá ṣe ìwèrè wọn àgbà sí jẹ́lì ṣe fẹ́ gbọ́ army tẹ́yìn máa ń pọ́n wọn lé Nàìjíríà tá a sọ di bàbàrà army kó jẹ́ captain ni mo sọ fún yín tó bá rọ̀nù red light tí ọlọ́pàá bá fi lè púùlù àmì yẹn even pẹ̀lú uniform ẹ̀ á fún ticket. Agodi, a lot of people they don't know the difference nínú kíní hospital police God bless you Ọláyẹmí ìtú ẹ̀mú ní màá kábí méje ó pọ̀ scoop àǹtí ti wọlé ajá ìdòwú ẹ bá sọ fún wọn. People should apply for a passport card that carry ti sálọ yé people should apply for a passport card that easy to carry as a citizen or take picture God bless you. Èmi náà ti ní gbogbo kíní yẹn sísá mi so ṣẹ́rí even ẹ̀rí pé passport yẹn sì gba àwọn èèyàn ti ń ṣe ní káàdì ìṣẹ̀ tó fi máa gbé pálí ẹ̀rìn àbọ̀ better still àwọn IC yẹn nìkan àwọn nìkan náà ní authorization láti múyàn àmọ́ ọlọ́pàá tó bá fẹ́ ṣèkà fún ẹ tó bá pùlẹ̀ àjà tó bá já wọn ẹ ṣáà ti mọ àwọn abọ́lọ́rùn mi ní dárúkọ lórí ibi torí gbogbo ẹ̀ lọ́ máa ń gbé àwọn abọ́lọ́rùn àwọn tajọ wà bí làbọ̀ túmọ̀ ẹ̀ tó bá já wọn náà mú ẹ wọ́n lè ṣèkà fún ẹ wọ́n á gbé kéèsì ẹni pé wọ́n máa gbé kéèsì ẹ lọ wà láìtàláì bọ́tẹ́ àwa tá a wà nílùú òyìnbó tá a bá sọ̀rọ̀ icepolice tá a bá sọ̀rọ̀ wá ní dama doesn't know ẹlòmíì kò dé airport rí o wà á dé máa bá àwọn aráàlú òyìnbó tó ń sọ tó ti lọ ọdún mẹ́wàá kọjá tó ti lo 20 tó ti lo 30 wà á máa bá wọn ágìw ṣé irú àti irú sísá mi ìkẹta ọmọ ìdòwú yìí sìn ṣé irú mi sì kì í máa bá lù àti ìyá ágìw sìn ẹ ní pé mo tọ́ra mi jẹ ni no matter the experience abá ní àmà máa tọrọ wa lẹ́yìn ni nǹkan tẹ́mi mọ̀ wọ́n lè má mọ̀ but tí wọ́n bá sọ̀rọ̀ follow it ṣẹ́rí ọ̀rọ̀ tẹ́mi ojú yẹn lọ lórí ọ̀rọ̀ yẹn o kò ń ṣe ìkọ́tọ́ ipa máa jókòó lo 5 hours sọ̀rọ̀ ẹ avoid láti máa lọ sí àwọn certain place even club ń sìn club kò ní ta state trooper kò ní bàjẹ́ fún ẹ mo ti pa àwọn aláàbò ìbòlò àbí state trooper yẹn ló wá worst jù yéé brother mi ó ti gbé mi lọ ṣẹ́rí state trooper yìí Láwùmí Akin state trooper yìí ló worst jù kọ́ mú ẹ àwọn aṣọ wọn kọ́lọ̀ méjì báyìí bí ṣe bí brown mọ́tò wọn brown báyìí gold and black báyìí ni akẹ̀tẹ̀dẹ̀ náà máa ń dé wọn dé nǹkan bí akẹ̀tẹ̀ báyìí ni state trooper bá ti mú ẹ tí wẹ́ẹ̀ bá ti pé Ọlọ́run nìkan ló lè yọ ẹ o tó bá tó wá mú ẹ má jẹ́ kí ọlọ́pàá tiẹ̀ mú ẹ ní àwọn ibi tí mo fẹ́ dárúkọ yìí Virginia tí ọlọ́pàá Commonwealth ní Virginia you are going home tó bá ti ṣe wèrè Iléyá tó bá ń gbọ́ ọdún màlẹ́ àwọn tá a ní kíní gan tọ́lọ́pàá àwọn state trooper yẹn tàbí Virginia police ẹ̀ tó bá pùlù èèyàn báyìí tí ó bá sí pé ìwé ẹ̀dá dúró báyìí ọkọ̀ wọn máa ṣe gbà ìgbà á jẹ́ máa beat ni because àwọn people yẹn ń gbọ́ wọn ò gbọ́ pányá àwọn ni mò ń dárúkọ àwọn ní pupa àwọn labó lọ́rùn àjọjọ wà bí náà mọ̀ kọ́tọ́ pé mi ní dárúkọ ẹ̀ ń bì torí kíní yẹn ti bá sọ owó ìgẹ́sì táwọn tó bá pìkè so you have to be very careful mo lọ club o ẹ̀ tó bá sọ fún wọn tó bá gbọ́ ẹ bá ní ẹ kò sí yàn kan wo ọmọọba wàá bá rẹ monitor airport in 1 week ni wọ́n fẹ́ dín àwọn èèyàn kù tó bá ní ọ̀nà tó fi lè fún àwọn tá a ti ní citizenship yìí gan ní kíní wà láwọn máa ṣe most especially àwọn Spanish yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ túmọ̀ ẹ̀ wọ́n á fún ẹ ticket bẹ́ẹ̀ ni state wọ́n á fún ẹ ticket wọ́n á tún tẹ̀lé ẹdẹ court ìjọ court yẹn tó bá lè pọ̀ ní wọ́n bọ̀ o wọ́n máa jókòó tiẹ̀ ni a gbọ́dọ̀ be careful we have to be very very careful right now èmi ni mo sọ o èmi ni mo lẹ́nu tó bá ní ẹ má wá lóyìnbó lọ́lọ́ ń pa o sísá mi tí ìwé ò bá ti pé má dàmọ̀ràn ẹ̀ mọ́ lọ́wọ́ yìí o ẹlòmíín wá tẹ́lẹ̀ tí ò níwèé tó máa ṣe kínní má dàmọ̀ràn ẹ o èyí tẹ́ ẹ bá dẹ̀ ń ṣiṣẹ́ tẹ́ ń lo tv ó ti yé yín ẹni sùúrù àbí kẹ́ ẹ máa fi àdúrà kẹ́ ẹ máa fi tira yín àbí kẹ́ ẹ ti wò pé tó bá dé òde náà nìyẹn ìwọ tó ní citizen gan máa pùlù ẹ irú èmi yìí sìn mo mọ id mi lórí mo mọ social security mi lórí kódà passport number mi gan bí mẹ́ta ni máa ń mí sí ibẹ̀ torí mo máa ha tó o bá ti mọ orúkọ bẹ́ẹ̀ yẹn ò ní problem ọlọ́pàá ti pùlù mi lórí campus west south bí njọ́ kan mo kọ̀ wípé ó kàn ní iná mọ́tò kan tí mo wà inú ẹ̀fọ́ kò tàn wà láyé mi lè kó báyìí ni ó kàn pù mí ni mi ìtura ambulance dání máa yẹn rí lè ṣàánú mi mo lọ gbé ọmọ mi ní station mi wà ambulance dání ó kàn bèrè pé kí ni id mi ó ní first time àbẹ̀rẹ̀ wọn ní license and registration mo dẹ̀ ti fi insurance àmì license and registration nìkan registration àti license nìkan ló máa bèrè lọ́wọ́ ẹ̀ tó bá ti wá ń go further náà máa ní kó mú insurance wà tó bá rí true nínú kíní ẹ̀yẹn mo dẹ̀ fún ó dẹ̀ ní mo ní mo ti gbàgbé wallet mi sílẹ̀ o ó ní ṣe mo mọ id mi lórí mo mọ káàdì mi lórí mo ní mo mọ mo dẹ̀ sọ fún ó dẹ̀ gbà sí ó dẹ̀ rúkọ mi bẹ̀ ó ti wo pítọ̀ ó ti rí ó ní pé mi ni fine bam ó dẹ̀ fún mi tíkẹ́ẹ̀tì $25 ó ní kí lọ sanwó mi ó fún mi ní warning ó ní kí lọ ṣe within 48 hours ló fún mi ní ìná tíṣà tó ti pẹ́ so ẹ jẹ́ kakọ̀ jẹ́ kí àwọn èèyàn mọ̀ ok alájà ti list state trooper country police special police transit police park police and so on ṣẹ́tìrì this is exactly mo máa ṣe kékeré náà máa pin ẹ̀ gbogbo orúkọ báyìí ó ní nǹkan tí àwọn èèyàn nídìí ó ti yé àwọn kan báyìí ó làwọn èèyàn fẹ́ gbọ́ those are the people tí wọ́n ń ṣe ìlú yìí ó jù báyìí lọ o so ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi mo fọlọ́ bẹ̀yìn tabalẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ lórí ẹ stop láti máa lọ sí club tó bá wù ẹ́ kó ní kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́tọ̀ ayẹ o lè níwọ̀n níwá kó jẹ́ pé tó bá kọ́kọ́ lọ náà máa mú ẹ tó tí wẹ̀ bá ti ní kélé má lọ o ẹ stop barber shop ẹ stop ilé ọtí ẹ stop láti máa lọ sí African store lọ́wọ́ àárọ̀
tó bá fẹ́ lọ sí Africa store ya arún ẹni tí wíyà pé kó lọ wọ́n bá ti lo ẹmú báyìí wọ́n máa bèrè information àwọn kan tí mo ti rí láwọn state kan wọ́n lé wọn mú ni tí ó dẹ̀ kó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tèmi tí mo fẹ́ ṣe ti gbọ́ tó bá wọ ẹlòmíì lọ tí ó ṣe wọ́n wá lọ nígbà kan wọ́n ń ṣe yẹn tẹ́lẹ̀ tó bá yẹ pé èèyàn márùn-ún ní tó bá yẹ pé hé ló ṣe èèyàn náà máa mú lọ but nísìnyí tó bá wá ẹnìkan lọ tó bá rí pé wò tiẹ̀ náà ò pé ìwọ náà ń bá lọ nìyẹn o Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o mi rí jù báyìí lọ o ẹ bá mi ṣí ẹ kí àwọn tó máa wò kọ́ wò ìgbéraga kọ́ o kì í ṣe pé ààrẹ ní ìwé ló ṣe ń sọ̀rọ̀ àbáre oníwèé ló ṣe ń sọ̀rọ̀ eléyìí mo kàn fi ṣe kíní fáwọn èèyàn wa kí oníkálukú wọn kọ́ mọ kọ́ gbé jẹ́ ẹ má rìnrìn bòrò tí wò bá dágájá bí nǹkan bá pè pàtí sí ní kó mú rẹ̀ sí ẹ̀ dání torí pàtí tá ń lọ àjẹjú ráìsì lọ́nbẹ̀ àmàlà káde jẹ́ ká máa bọ̀ ńlé tó bá ti wá mọ̀ pé kíní ẹ oníke lẹ̀gì brọ́dà mi ẹ má tra yẹ o bí ọlọ́pàá bá mú agbẹ́ lọ́wọ́ àwọn àìsì lọ́wọ́ ni o àìsì ride lọ́ máa gbé lé lọ́wọ́ wọ́n jọ ti jọ ń ṣiṣẹ́ pọ̀ ni thank you ṣe ti rí báwọn èèyàn sọ any social garden lọ́wọ́ yìí ẹ má lọ o ẹ̀bẹ̀ lèmi bẹ̀ yín o any social garden right now ẹ má lọ tó bá ti jẹ́ ní social garden yẹn wọ́n fẹ́ ṣe kinní kan ọwọ́ tàti ẹ̀wà yìí sìn tí ẹ bá yìí fẹ́ jẹ́ pati pé kò wá bàtà tí gbogbo máa ń pàkì tó bá lọ́lé yẹn àwọn olórí burúkú àwọn olórí gbogbo yẹn ọ̀nà tó fi máa àwọn tó pẹ́ tó bá pariwo jù gan lè pọ́lọ́pàá fún ẹ sọ ọ̀nà yẹn sìn wọ́n kàn máa pọ́lọ́pàá ẹ̀kọ́ láwọn olùkẹ́rù ni wọ́n lè má wọṣọ wọ́n kàn lọ dún kọ́nà ni wọ́n kàn máa ná ọgbọ́n ilé ẹ̀kọ̀ọ̀kan ni tó bá ti bèrè kíni tó bá ti tú wa ní kó máa lọ tó bá tú ó di wàhálà nìyẹn ó di gùgbé Ọlọ́run ní jẹ́ ká fẹnu kó nǹkan tí ó yẹ o ẹni tó wá sílùú onílé la wá ṣe o ẹ má ganu sí ṣó tẹ ní bọ́dà mi ó ní ẹ má ganu sí social gathering o if you ó ní kẹ má ganu sí social gathering bọ́dà mi ní kẹ má ganu ó tán ní àwọn náà tiẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀ lánìkan ó ní inú ilé la wá sí ṣé ètò tiẹ̀ ńlá ta yẹ kó invite mi party sìn máa sọ fún olùwẹ̀ pé ìyàwó mi gbogbo oúnjẹ tó fẹ́ sè yín ó ti sè é ti máa cross ẹsẹ̀ ti máa jẹ́ ìfẹ́ nìyàn fi ń lọ party bọ̀ lọ́wọ́ yìí tó bá ti mọ̀ pé nǹkan ò tó má wulẹ̀ dámọ̀ràn ẹ o